kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ AfricamediaLive TV lórí YouTube tí a fìkàlẹ̀ sí ìlú Èkó. Nǹkan kékeré kan la mú wá fún yín nípa ohun tó ń lọ lórílẹ̀-èdè Nàìjíríà níbi tí a ti ń jírí ìyà. Ọlọ́run má jẹ́ ká rí ìyà láyé wa. Orúkọ mi ò yí padà, Òtúsànyà lórúkọ bàbá tó bí mi lọ́mọ. Adébọ́lá Adégoróyè Àkànní Olóhùnyàn lórúkọ tèmi ń jẹ́. The Jagunlabi àti Ìdìbòbìnrin jà. The one and only Ọba Gbádùn General. Ó ń ké sí yín lọ́wọ́lọ́wọ́ lórí ìkànnì Africa Media TV. Ẹnì kejì mi rèé, ẹ má yẹ kí n sọ̀rọ̀ kan fún mi, Adọ́láwọ̀ ni wọ́n gbé pléènì wá sí bàbá ìbáyé ni. Ẹ jẹ́ kó ẹ tẹnu wọn gbọ́ orúkọ wọn. Ó yá, ìbá àsọ̀rọ̀ kan fún àwọn tó ń wà nílé. Ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin olólùfẹ́ wa. Orúkọ tèmi ò yí padà. Adébùkúnlá Esther Adétúbọ̀ lórúkọ tèmi. Ẹ káàbọ̀ sórí ètò AfricamediaLive television. Ẹ ṣé gan. Ẹ bá fún àwọn tó máa subscribe, kó máa like àwọn programs. Ẹ bá wa subscribe sórí YouTube wa, ẹ like, ẹ comment, please. So now, straight to ọ̀rọ̀ tá a mú wá fún yín. Okay. Ẹ jọ̀wọ́ sista mi, Nàìjíríà bá ṣe ń gbọ́ nǹkan ń lọ òkè, nǹkan ń lọlẹ̀, kí ló lè fà á, kí lẹ lè rí sọ sí. Ká kọ́ bẹ̀rẹ̀ látòrí ẹ̀yin obìnrin nìyá wa, ká bẹ̀rẹ̀ látòrí ẹ̀yin obìnrin. Well, from my own aspect anyways, okay. Ọlọ́run nìkan ló lè bá a tó orílẹ̀-èdè Nàìjíríà ṣe. Bẹ́ẹ̀ni. Kí ni tẹ̀sí wọ́n pé Ọlọ́run lè sọ̀kalẹ̀ láti wá ṣe fún wa ṣe? Ọlọ́run lè sọ̀kalẹ̀ láti wá ṣe. Èèyàn náà ló máa rán. Of course. Ṣùgbọ́n sẹ́ńtúrì tá a wà yìí, ìmọ̀ tara ẹni nìkan ló ń pa wá. Tó jẹ́ pé àwa la ṣera wa. Bẹ́ẹ̀ni. Lóòótọ́ wọ́n máa kò síyàn tí ò lè ṣe torí kò sẹ́ni tó máa fún ní èbè tó máa fún lọ́kọ́ tí ò ní kọ èbè sọ́dọ̀. Bẹ́ẹ̀ ni a kọ sọ́dọ̀ ẹ̀ náà. So it's a normal thing, but ìwà selfishness yẹ ló ń kó bá wa ní Nàìjíríà. Ṣé ń gbọ́ ẹ̀yin tí wàá ní lóko? Nǹkan tó ń ṣẹlẹ̀ gangan nìyẹn. Wọ́n ní ìwà selfishness, ìwà pé mo fẹ́ dájẹ́ gbogbo ẹ̀, ló ń pa wá tó jẹ́ kó máa rí bẹ́ẹ̀. Àwa Yorùbá ó kọ́ mọ̀ wá jù. Lórí àwa Yorùbá àwa la máa ń ṣera wa, àwa la máa ń fi báwo máa ń sọ, máa ní pé ó fẹ̀yìn ṣe kíní kan jẹra níṣu. Ẹ má bínú tí n bá get it right. Àwa là ń ṣera wa lọ́pọ̀. Cause mo rántí jọ́ kan, okay, má bínú, èló ló ń ta bag rice ládùúgbò yìí náà, mo fẹ́ mọ̀. Ní ìjẹta àbí níjẹrin, mo lọ bèrè lọ́ọ̀kan mi torí wọ́n ń ta rice ní ọ̀kan mi. Okay. Kí lẹ̀yin tà? Frozen food lèmi ń tà, turkey, chicken, àwọn nǹkan tèmi ń tà nìyẹn. Okay, nice one. So woman yẹn sọ pé 88,000 or so. Yeah, rice. Bọ́lá ó wá padà rán àbúrò mi pé kó wá bá mi pé kí n wá mu ní 82,000. Àpò rice kan. Àpò rice kan. Ṣé ti máa jẹ fọ́dún kan àbí fún oṣù mélòó? Ibi tí ó ti wá fọ́nì jù ni wípé ní January, I still bought that rice anyways, and I bought it at the rate of 55,000 naira around January. So I was actually nínú ọdún 2024. Middle of potentially January, it was around towards ending safe. So I was surprised when the woman told me pay 80. I was like, wow. I just thought I would get back to her. Kẹlẹ mọ bí tó le tó. Ní àdúgbò tèmi, orí èmi ń sìn, ọmọ Ìjẹ̀bú mi wà, mímí jẹ rẹ́sì, ẹ̀bà rẹ̀ máa jẹ kí n máa mú gàrí. Mi ní problem, but things are getting worse. Yeah. In Nigeria, it's getting cost in Nigeria. And the thing is, dollar làwọn èèyàn parọ́ mọ́. No, because that is our mentality, that when dollar increase in Nigeria àbí in anywhere, a máa gbé owó lè kọ́ tàǹtà. But it's not so. Kò ń ṣe dollar làwọn èèyàn parọ́ mọ́. Dollar when dollar was at a rate of 1,008, 1,007, okay, dollar ṣì wà lókè. Yeah. Now dollar is 1,001, 1,150 as at today. Why things still get cost? That even reminds me, time tí dollar lọ sókè yẹn. Okay. Our tanta frozen food. Okay. We are unable to buy chicken, turkey, and all of that. At that time, we are only buying fish. The reason being that they said she border. Ráyè kó turkey wọlé. So àwọn tó ń rí díẹ̀ tà, wọ́n tà lówó tó wọ́n. But we don't have choice. We have to buy it. Èló là ń ra chicken tẹ́lẹ̀, èló là ń ta chicken kilo kan. Nísìnyí chicken kilo kan is about 5,000 naira, which is not supposed to be so. Àwọn èèyàn gan ò lè jẹun mọ́ ibi tí ìlú lè dé. But ẹ má bínú o, ṣé wọ́n ti pé gbà yín Jonathan, ṣé wọ́n fà ní wọ́n tara ẹ̀wọ̀n bá? Èmi believe pé bí regime èèyàn kan ṣe ń wá tí mi ń lọ ní nǹkan
wá sókè sí kò dẹ̀ yẹ kó máa rí bẹ́ẹ̀. but bí wá sókè tó ń wá ó ní àwa ará ìlú lára. ṣe ètò yìí amọ̀gbẹ́tò yìí kalẹ̀ torí pé a mọ̀ pé àwọn aṣíwájú wa wọ́n rí àwọn programs kékeré kan táwa yàn ń ṣe but this is the only way we can speak for others here. ẹlòmíì ò ní kò ní fóònù tó lè fi wọ́n tó lórí social media. Ebi dẹ̀ ń pa èèyàn gan, ebi ń pa. A lot of people are actually suffering out there. A lot of people. It's all like a great we bringing people in here. They will tell us their experience in their vicinity. Bí nǹkan ṣe wọ́n sí, bí nǹkan ṣe wálẹ̀ sí, kí ló fà tó fi wọ́n. Wọ́n lẹ́gbọ́n yẹn, wọ́n ní $10 bá ti lọ sókè. Ẹ̀yin Yorùbá, ẹ̀yin èèyàn, ẹ máa gbówó lé nǹkan. Okay, now dollar ti wá wálẹ̀ níwọ̀n báyìí. Why tẹ̀ ṣe wá dín wálẹ̀? Ibẹ̀ làwọn ti dún pé ìgbà tí làwọn lókè làwọn lọ ra ọjà yẹn. So ìgbà tó wá wálẹ̀ kò kọ àwọn pàtẹ máa wọ́n ẹgbẹ́ change lè ẹgbẹ́ tọrọ kọ́bọ̀ lè ẹ wá ń di gíga kí ló dé. That reminds me, sorry to cut you short. There was a time mi ò lọ sí shop fún bí ọ̀sẹ̀ kan. Torí náà shop wa bàjẹ́. Àwa tá ń ta frozen, we actually face a lot when it comes to electricity. Tí ò bá ti síná ọjà máa ń bàjẹ́. I could remember I lost about 350,000 or 400k. Ní time tí iná wa bàjẹ́ yẹn, gbogbo ọjà mi ló bàjẹ́ pátá. So I couldn't go to shop for like a week. And sorry, generator wà, but you cannot compare agbára generator sí normal light. That's the thing. Generator is just like to preserve something. That's true. But iná gangan ó máa wà more catchy ju generator lọ. So as I was saying, so during that 1 week I couldn't go to shop then. So mo fẹ́ dáná, mo wá lọ sọ́jà. Mo wá fẹ́ lọ ra nǹkan tí mo fẹ́ sè. So mo kàn mọ̀ wá lọ like to do window shopping like lọ́dọ̀ àwọn tó ń ta frozen food bíi tèmi. Mo wá ní èló ni Titus. They said 4,500. Kílò kan. Mo bèrè pé èló ni kòté. Wọ́n ní 3,500. I was shocked. I was like, this is the same thing I'm also selling. Nigeria, and I know how much we buy these things. Before. Not even before. As at that time, I know how much we buy these things. Why will you tell me Titus is 4,500? Me, I'm selling it 3,500. Even at that 3,500, mo ti rí gaining me dáadáa tó tẹ́ mi lọ́rùn. Why will you now call it for me 4,500? More reason tí mo yẹ sọ pé àwa gangan là ń ṣe ra wa ní Nàìjíríà. That's it. Èrè àjẹjù. Ó ti pọ̀ jù. Business. Wọ́n fẹ́ gain. But one thing they don't understand is àlùbáríkà lójú nu business. That's what I have always learned in life. Àlùbáríkà lójú nínú ọjà. Like I was surprised that when the woman told me 4,500. Even at that 3,500 that me I'm selling, mo ti gain nǹkan tí mo fẹ́ gain. 4,500 is really outrageous. Ó ti pọ̀ jù. I was surprised because nǹkan tí mo ń tà ni mo dẹ̀ mọye tó ń tà. Èló ló fẹ́ jẹ tó gbé gain bí almost 2,000 something lé lórí. Why? Because of why? So you people that you are watching us everywhere, please, we are using this time, this opportunity to speak for people that they don't have the opportunity to do this, to urge the federal government. We are suffering. Nigerians are really suffering. If I have my way, please. I would have leave this country for you people. I can't leave my fatherland, Jerry. I'm my fatherland. I can't leave. If I'm going there to enjoy with my family. I'm going on vacation with my mother. If you have your way, but leave the country. Nigeria is my fatherland. That was then. African is my country. That was then. I can't leave my Nigeria. We are urging the government they should please. Please, Nigerians are suffering, and it's killing. Indomie hungry man, 1,000. That one paying you. 1,000. Indomie table. How much are we buying one carton of Indomie table before? Another carton Indomie table before. Not good. Now, do you know the price of Indomie table?
You can imagine that small indomie table kékeré yẹn. I could remember then. I'm ra 200 naira. Air coin is now 2. I'm ra 20 naira. Now 250, 200. I still bought egg yesterday night. 200. Ṣẹ̀fẹ̀ pa wá ni. Please pity us. Things are really good. It's not even bọ́dà lè máa ṣílẹ̀ tó máa fi rọrùn. Ẹ bá wa ṣí ebi ń para ìlú. And more so, those people that are selling things to ask things to do with all these things. Of course. Àwọn ló ń fowó lé ọjà jù, please. Wọ́n pe palliative wàásù 50k láta ẹ̀yìn tí bẹ́ẹ̀ nígbà tí. Mi gbọ́ kankan. Ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wọ́n náà pín 50,000 naira. Irọ́ ni òótọ́ ni lẹ́gẹ̀ Miami ó sọ. A máa play fọ́nrán kan fún yín níbi tí lẹ́gẹ̀ ti gbé sọ̀rọ̀ pé wọ́n pín 50. Ẹ fún wa ní location o, I don't mind o. Líǹkì ṣé o ti rówó ẹ you don see your money owó ọmọ nílùú wọn ò bí ẹ̀dá ògbàrú ẹ̀rí first time dádì ògbárí mọ́mí ẹ̀gbọ́n ògbárí tó fi lọ ìyá ẹ̀ tó bá ti rówó ẹ lọ refresh lọ sí báǹkì ẹ lọ complain òun ló ṣí ọjọ́ owó ọmọ nílùú Mr. President èmi tí mo gbọ́ kankan èmi dẹ́gbẹ́ mo ti rí ọ̀kan tipẹ́tipẹ́ mo ti rí bó ṣe ń lọ dọ́là máa di 10 kọ́bọ̀ epo máa di 100 naira ẹ lọ kọ́lẹ̀ epo petrol máa di 100 naira Daddy Mercy ló sọ bẹ́ẹ̀ dísù tẹ̀yìn ní 1000 yẹn késekése sí ní kàṣàkàṣà bọ̀ o oyin máa di 200 àbí kò di 50 naira ẹ lọ kọ́lẹ̀ ó ti rẹ́. But unfortunately ìgbà tí máa ṣí link tí máa enter ọmọ ti close yẹ ṣe Nigeria, please. But it is fine. That's not why we are here today. We are just here today to speak up for people who doesn't have the opportunity to do this. So we are speaking for every one of us. Yeah. Me never chop since day before yesterday. I never chop. We keep trying our best to bring it more for you, for our fans, every Friday of the week. So enjoy this program for the rest of the day. Orúkọ mi ò yí padà. Òtúsànyà lórúkọ bàbá tó bí mi lọ́mọ. Adébọ́lá Adégoróyè Àkànní Olóhùnyọ̀ lórúkọ tí ń jẹ́ Dèjì àti Dèbóbìnrin the one and only Babadun General ló ń kí yín lórí ìkànnì Africa Media Live Television. See you all next week Friday. Please like, comment and share. Thank you. Ó dàbọ̀. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.